níbi tí àwọn kan ń gbààwẹ̀ àìríbí tí wọ́n ń sunkún àìrípọ̀n. Arábìnrin kan rèé o, ó ta ọmọ rẹ̀ ní 600,000 naira ní ìpínlẹ̀ Ògùn. Ọwọ́ ọlọ́pàá sì ti tẹ̀ ẹ́ báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti fi òfin mú arábìnrin ẹni ọdún 23 kan. Orúkọ rẹ̀ a sì máa jẹ́ Láídé Adékúnlé lórí ẹ̀sùn wípé ó ta ọmọ tó fi ìfun ara rẹ̀ bí ní 600,000 naira. Ìròyìn ní ọjọ́ 15 oṣù kẹta ọdún 2023 yìí ni afurasí náà ta ọmọ ọdún kan àti oṣù mẹ́fà ọ̀hún. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Abímbọ́lá Oyèyẹmí ó sọ wípé ọwọ́ tẹ obìnrin ọ̀hún lẹ́yìn tí ọkọ rẹ̀ Nurenin Rasaq tó fi ẹjọ́ rẹ̀ sùn ní àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Ṣàngó Ọ̀tà. Oyèyẹmí ní Rasaq sọ wípé ọjọ́ 15 oṣù kẹta ọdún 2023 ni afurasí ọ̀hún gbé ọmọ ọ̀hún jáde. Orúkọ ọmọ náà sì máa jẹ́ Muridat Rasaq. Ó gbé e jáde lọ kò sì padà wálé mọ́. Ó fi kún un pé obìnrin náà kò lè ṣàlàyé ibi tó ta ọmọ ọ̀hún sí àti bó ṣe di àwátì lẹ́yìn tó gbé e kúrò nílé. Lẹ́yìn náà ni wọ́n fi òfin mú afurasí obìnrin ìyá tó ta ọmọ ọ̀hún. Oyèyẹmí sọ síwájú sí i wípé afurasí náà sọ fún àwọn ọlọ́pàá lásìkò ìwádìí wípé òun ta ọmọ ọ̀hún ní 600,000 naira fún ẹnìkan ní ìpínlẹ̀ Èkó. Ó ní nígbà tí àwọn ọlọ́pàá ń béèrè èrèdí tó fi ta ọmọ tó fi ìfun ara rẹ̀ bí, ó ní òun yá owó ní báńkì alábọ́dé ni. Àwọn báńkì yìí wọ́n sì ń fòòró ẹ̀mí òun, wọ́n ń béèrè owó tí òun yá lọ́wọ́ wọn. Lòun fi sá lọ sí ìlú Èkó wípé bóyá òun ó rí iṣẹ́ ṣe níbẹ̀. Ó nígbà tí òun dé ìlú Èkó, òun gbìyànjú láti máa ta omi inú ọ̀rá. Níbẹ̀ ni òun ti ń rìn gbàṣẹgbàṣẹ káàkiri tí òun sì rí ọkùnrin kan tó mú òun lọ sí ọ̀dọ̀ arábìnrin kan tó máa ń ra ọmọ. Nígbà tí òun dé ọ̀dọ̀ arábìnrin yìí, òun ta ọmọ òun fún ní 600,000 naira. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ó ti ní ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Àtẹni tó ra ọmọ àtẹni tó bí ọmọ tí wọ́n tà, àwọn ò fi síkùn òfin gbé wọn. Bẹ́ẹ̀ ni àwọn ò sì fi ojú wọn balẹ̀ ẹjọ́. Kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ó wá ti sọ báyìí wípé kí wọ́n ó taari iṣẹ́ ìwádìí nípa títa ọmọ yìí fún àwọn ẹ̀ka tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ògùn. Níbi tí àwọn kan ń gbààwẹ̀ àìríbí tí wọ́n ń sunkún àìrípọ̀n, arábìnrin kan ó ta ọmọ ọdún kan àti oṣù mẹ́fà ní 600,000 naira ní ìpínlẹ̀ Ògùn. Ẹ má gbàgbé láti bá wa subscribe kì í dánwó ènìyàn rárá. Níbi tí wọ́n kọ subscribe sí, ẹ tẹ̀ kẹ́ fi bá wa subscribe.